أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ọpẹ́ ni fún Ọlọ́run, ẹ̀yìn ni fún àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì wa tí ìkẹ́ àti ọlá Ọlọ́run bẹ fún, kí ìkẹ́ àti ọlá Ọlọ́run náà kó máa bá ànábì wa Muhammadu, òun àti àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn tí a jọ mọ́ lẹ́yìn ẹ̀ lápapọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èyí tí ó gbé mi wá sí orí ẹ̀rọ ayélujára lásìkò yìí ni ọ̀rọ̀ tí ó ń lọ, tí ọ̀kan nínú àwọn àlùfáà tí wọ́n sọ nípa pé Anobi Dawud alayhi salatu wassalam ó fẹ́ ìyàwó ọ̀kan nínú àwọn ọmọ ogun rẹ̀, ìṣe arábìnrin Awúràyá, pé ó tagbẹ́ fún un, ọdọ́gbọ́n rán ọkọ ẹ̀ lọ sógun torí Anobi Dawud yọjú wo ìyàwó ẹ̀ lásìkò tí ń wẹ̀ lọ, pé obìnrin lọ́rẹ̀ wà báyìí, wọn ó sì máa bí wọn ó ti tagbẹ́ tí wọn ò fẹ́ ọ. Ìyẹn fa kí ó rán ọkọ arábìnrin yìí pẹ̀lú àwọn ọkọ ọmọ ogun lọ sójú ogun, ó sì ní kí wọn ó tì síwájú. Ẹgbẹ́ ìtìsíwájú yìí ló ṣe sábàbí ikú ọkọ arábìnrin arẹwà yìí. Lẹ́yìn tí arákùnrin yìí kú tán, Anobi Dawud bá fẹ́ ìyàwó rẹ̀. Ní òròyìn àwọn ànábì Ọlọ́run, àbòsí ò sí ń bẹ, kò sí ní tẹ́ ń pè ní ìjàmbá gẹ́ńbẹ̀, kò sínú tá a gbọ́dọ̀ fi ròyìn àwọn ànábì Ọlọ́run. Èyí tí mo fẹ́ tawájí sí ni pé tafsiru pọ̀ láyé, àdísì gan pọ̀. Ẹ bá ní kódà ń bẹ́nu tafsiru kìíní kan ń bẹ́nu tafsiru mélòó láà agbára lé, tó yẹ pé dòdì yìí làwọn èèyàn sí tafsiru wọn jáde. Inú mi dùn kọ́lọ́n bá ní san àwọn àlùfáà wa ní Asia rí, kọ́lọ́n bá ní san wọ́n lẹ́sàn-án rí. Bàtí à ń ṣàlàyé ń tọ́jẹ mọ́ ẹ̀kọ́ tafsiru fún wa. Àwọn sọ pé tafsiru pọ̀ láyé, èwo gan làwọn náà lè máa lò tá a gbára lébi tafsiru. Wọ́n ní kákàká ká mú ta abẹ́lé láǹfààní ń bẹ̀, tó yẹ pé ọ̀rọ̀ tó sì dúró dáa ni. Káwa náà rí pé tafsiru ti a gangan tó dúró dáa gẹ́gẹ́ báyà ti kọ́ yìí, ẹnikẹ́ ẹ lọ gbára lé gbé bá dé ìlú yẹn lọ́hùn. Ẹ mú ti yín kẹ́yìn náà máwọn ọ̀rọ̀ tó dáa, ẹ mú túmọ̀ tó dáa, pé Ọlọ́run yóò tún máa fi màmá yín tẹ́ bá ti páyà Ọlọ́run. Ẹ rí i pé ntẹ́yìn náà máa wí yóò máa ṣe déédéé tí ó sì máa dáa. Ọlọ́run máa ní san àwọn afáwa náà lẹ́sàn-án rí. Inú mi dùn, mo béèrè kan jọ náà ń gbàgbé dòní. Mo ní náà tafsiru sọ pé èmi rí pé èèyàn lè gbára lé pátápátá ní tafsiru Ibn Abbas. Ó ní ọya tí àtọwọ́ àwọn ju yín náà ẹ̀sì kí n ṣàlàyé nípa àwọn tafsir fún yín. Ó ní Ibn Abbas tó ń wí òun gan apádà kópa pé ó ń sọ àwọn ìtàn Israiliyat, ó ń bẹ́nu tafsiru ẹ̀, pé kò mọ̀ nínú rẹ̀, pé láàfin lè sọ pé gbogbo ọ̀nà kò tí àyàn, pé ẹ má wulẹ̀ doubt òun lẹ gbọ́dọ̀ máa lò gẹ́gẹ́ bí ọlọ́dà pọ̀ ni. Ó ní ṣùgbọ́n òun náà mọ̀ nínú àwọn Israiliyat ọ̀rọ̀. Ẹ̀fọ́ tafsiru Ibn Abbas gbogbo ẹ̀yin bàbá wa lẹ́ẹ̀kọ́ tọ́ka sí pẹ̀lú pé ó jèrè àdúrà Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Síbẹ̀ kò mọ̀ kúrò nínú àwọn Israiliyat. Ààyè ọgbà mi láti máa ṣe ìyànnàná àwọn nǹkan kọ̀ọ̀kan tó wà nínú nǹkan tí mo sì bẹ́ lọ́n pé lógo Ọlọ́run ó lè jẹ́ jókòó wá sí wa tá a máa ṣe níjọ́ Tuesday. Ẹ̀ ń rí i pé mo padà bẹ́ẹ̀ náà. Ẹ̀ bá ṣùgbọ́n tafsiru wa tó lọ náà, nígbà tafsiru bẹ̀rẹ̀ ni mo kọ́ fi bẹ̀rẹ̀. Nígbà bẹ̀rẹ̀ tafsiru wa nǹkan alákọ́ fi bẹ̀rẹ̀. Nígbà wo orí ẹ̀rọ ayélujára ń pè wọ́n bá ń tó sí ààrẹ padà, wọ́n ó gé àwọn ibi tí mò ń sọ yìí. Tafsiru al-Qur'an ó ní ẹ̀wọ̀n rẹ̀. Ọ̀tọ̀ ní tafsiru al-Qur'an bil-Qur'an, tafsiru al-Qur'an bi-sunnah, tafsiru al-Qur'an bi-qawli as-sahabi. Kódà lára ẹ̀ náà ni tafsiru al-Qur'an bil-ra'yi al-mamduh. Bákan yẹn ni ra'yu al-mazmumi. Ká fi Qur'an tú Qur'an ọ̀nà kan ní ọ̀nà tá a gbà tú Kùránì
ká fi àdísì ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam ká yẹ tú Kùránì ọ̀nà kanu tafsiru yìí tí àwọn sọ̀hábà gan táà náà tú pé ọlọ́run lọ́mọ bá tó yí àwọn parí ni ìdó tó tẹ̀lé ibẹ̀ ni gbogbo àwọn àfáà míì náà lànà àti ní ráyù irú ẹni tẹ́mi náà ti mú ń tú irú ẹni tẹ́yìn náà ń tú ìní àráyù ráyù méjì ni ẹ wá pín sí al-mamduhu ń bẹ ráyù tó gboríyìn ntọ́ka yẹn rẹ̀ ní ráyù al-madhmum tó yẹ pé èébú ló ń tí ó tó gbà lẹ́yìn yẹn pẹ̀lú pé n tó tú kò dùn dáa kì í ṣe gbogbo tíra náà tí ẹ bá kọ́ ọbẹ̀ náà là á gbà wọlé kì í ṣe gbogbo tí a bá nínú tí àná ẹ̀ka àmọ́ pé àti wá rẹ́rìí kan ní ìṣe káwa sọ sáyé rárá ọ̀nà ìmọ̀ ó jìn pọ̀ àwọn ọmọ kankan bẹ́ o kódà ọmọ akéwì ń kúrò lọ́mọ akéwì bí mo ti ń sọ̀rọ̀ yìí ọmọ akéwì ẹ̀yìn àfáà náà lajẹ́ o àkúrò ní ìjọba akéwì àsìkò ọ̀lẹ́ntì ẹ̀ lè tún ṣe ọba ṣe àṣìṣe lórí nǹkan ẹ jẹ́ kí a máa ṣàyẹ̀wò ń tá a sọ ká tó máa sọ ọ̀dà tá a bá ní Anobi Dawud ọgbà ọ̀pá ọmọ ṣẹ́ rẹ̀ ó ti ojú ogun kó lè gbà ìyàwó rẹ̀ ẹ̀kọ́ òwò lẹ́fẹ́ ká kọ́ ń bẹ̀ gbogbo nǹkan náà lò ní nígbà tá a máa mú jáde ń bẹ̀ kí lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ fẹ́ ká kọ́ ń bẹ̀ sọ́tùmọ̀ ẹni pé káwa náà ní ìṣe àbárùn máa kéwọ́ tí ìyàwó rẹ̀ fáyín a lè rán lọ dé tòrútòrú kọ́ lọ kú sọ́ọ̀ ká lè ṣe ìyàwó rẹ̀ kò nítumọ̀ kankan kò dáa kì í sọ̀rọ̀ pé níta abásárì àṣà sọ níta àríta sọ ẹ lọ wọ̀rọ̀ táwọn àfáà sọ pọ̀ lórí ọ̀rọ̀ Israiliyatu tí ò ní pilẹ̀ kankan ni tí ò ní bí kankan tẹ́ lè darí ẹ̀sìn ní ọ̀rọ̀ tí ò wúlò ọ̀pọ̀ ní máa ń karú ẹ̀ fún wa ní ìsìn àápè mo ní ẹ tó ti rẹ́lẹ̀ èmi tàbí sírù kan lónìí nígbà Ànábì Ibrahim béèrè pé káyífà tó yé mi ò tà bó ni wọn lọ́wọ́ ló ti máa jí òkú dìde nígbà táà fún tafsiru ó tún tiẹ̀ ó ní ẹ máa wo ní di Ànábì Ọlọ́run oníṣẹ́rù béèrè ìrú ìbéèrè apọ̀dà bẹ́ẹ̀ ọ̀yẹ́nu ẹ̀ tá a pè lánàbí ká tó wá sọ pé àwọn èèyàn kan gan lásán fóònù ọ̀dàjú Ànábì Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ tí Ibrahim sì fi ń béèrè ni pé kó lè fi ẹsẹ̀ ìgbàgbọ́ àwọn ilẹ̀ lọ́kàn àwọn àti gbogbo àwọn tí bá tó ń rú lọ́kàn àwọn ń ló fi béèrè ẹ̀wò bí tóun wá tú sínú tafsiru rẹ̀ ọ̀rọ̀ kan nìyó ààyè òsùn mi láti yànnà náà àwọn nǹkan yẹn pọ̀ lónìí lógo Ọlọ́run bá àwọn ìbánisọ̀rọ̀ wa tó máa sọ ṣùgbọ́n kò sí ọ̀rọ̀ ń bẹ́ o wọ́n pé Anobi Dawud ọgbà ìyàwó kò tí ẹ̀ sí ń tọ́jọ́ pàápàá kódà tó bá láwọn ọ̀rọ̀ tí ẹ wí ọ̀rọ̀ tí ọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ ni lọ tún wò dáadáa Allahu ta'ala a'la wa a'lam wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.